Ṣẹyin náà rí rádaràda tó wà nínú ìbò tí wọ́n dì ní Kogi lásìkò ìbò tí wọ́n dì kọjá ìpínlẹ̀ Kogi lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù kọkànlá tá a wà yìí. Ọ̀pọ̀ àwọn aráàlú ń bẹ̀ ni ò jáde rárá. Ọ̀rọ̀ ìbò náà sú wọn. Àwọn kan ò jáde nítorí ìbẹ̀rù pé káwọn olóṣèlú má pa wọn dànù ibi tí wọ́n bá ti ń fa nǹkan mọ́ra wọn lọ́wọ́. Ṣùgbọ́n ogunlọ́gọ̀ èèyàn ni ò jáde rárá nítorí wọn ò nígbàgbọ́ nínú ètò ìdìbò náà. Wọ́n ti mọ̀ lọ́kàn ara wọn pé ní táwọn alágbára pàápàá INEC tó ń ṣètò ìdìbò àtàwọn tí wọ́n ń ṣèjọba bá ti pinnu pé yóò wọlé náà ni ó wọlé, pé kí làwọn ó wà máa dara àwọn láàmú sí. Àwọn aráàlú tí ò nígbàgbọ́ nínú ìbò náà pọ̀ débi pé níṣe lọ̀pọ̀ ilé ìdìbò dá paroparo táwọn olùdìbò sì dágun lásáwọn tó wá ṣètò náà. Ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà ni ó rò pò ń pàtó lásán. Ẹ ń bá màrà táwọn olóṣèlú wọ̀nyí ń dá pàápàá tọ́rọ̀ bá ti dìbò gómìnà tàbí bó pàtàkì báyìí. Olúwe ò ní béèrè bí táwọn èèyàn Kogi ṣe bẹ́ẹ̀. Nígbà tọ́rọ̀ náà òkùnkùn tiẹ̀ fojú hàn, àwọn agbófinró máwọn òṣìṣẹ́ INEC kan, àwọn míì ti kọyé nọ́mbà ààbò àtẹgbẹ́ tó wọlé dání. Àwọn èèyàn ò tí ì dìbò ṣùgbọ́n wọ́n ti núwèé bẹ́ẹ̀ mápò. Èyí túmọ̀ sí pé kò síye ìbò tí wọ́n dì ń bẹ̀. Báwọn èèyàn bá ti kúrò ń bẹ̀ làwọn òṣìṣẹ́ INEC yóò yè sí ìdìbò tí wọ́n jáde. Ohun tí wọ́n sì gbé kalẹ̀ ńgbà tí wọ́n bá fẹ́ káàbò náà lápapọ̀ nìyẹn. Kí wá láǹfààní ìpáwọn èèyàn jáde bọ́ sínú oòrùn tàbí inú òjò láti wá dìbò tẹnikẹ́ni ò ní ká. Ìbò tí ò ní wúlò fún wọn tàbí fágbègbè wọn. Pẹ̀lú ẹ̀ náà ni wọ́n málága ìjọba àbílẹ̀ kan tó ń gbowó kiri lọ́jọ́ ìdìbò tó kówé ìdìbò àtàwọn ohun ìjà olóró dání. Ọ̀pọ̀ ibi táwọn èèyàn ti fẹ́ dìbò làwọn òṣìṣẹ́ INEC gbéwé àtètò ìdìbò sá lọ. Àwọn ìjọba fúnra wọn sì dètò náà rú láwọn ibòmíì fúnra wọn. Láwọn ibi tètò náà bá ti lọ déédéé, àwọn olóṣèlú wà ńbẹ̀ tí wọ́n ń fowó rábò lọ́wọ́ àwọn olùdìbò. Ẹni tó wọ́ ẹ̀ bá pọ̀ jù ni ó sì rí bó tó pọ̀ jù. Lápapọ̀ rédèrèdè jágbajàgba nìbò tí wọ́n dì náà já sí. Bẹ́ẹ̀ láti bí ọdún méjì sẹ́yìn INEC sì ń pariwo páwọn ti gbáradì fún bò náà. Gbogbo aburú tó ń bá Nàìjíríà yìí, àwọn olóṣèlú yìí ni wọ́n ń dá sílẹ̀. Ohun tó sì ń fà náà ni pé wọ́n ti mọ̀ pọ̀ náà kan táwọn fi lè lówó òjijì, ọ̀nà táwọn fi lè lágbára láti já nǹkan ní nǹkan gbà, káwọn lówó òlù báwọn ti ṣe fẹ́, káwọn láwọn ọlọ́pàá àtàgbófinró míì láti fi halẹ̀ máwọn aráàlú, ní káwọn wà ń kó agbára ńlé ìjọba. Ohun tí wọ́n ṣe fẹ́ kú sídìí ẹ̀ rèé tí wọ́n sì lo gbogbo ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti rí ìpáwọn wọlé ìbò ní tipátipá. Ìbò tí wọ́n bá dì báyìí, àwọn olóṣèlú tó bá wọlé ń bẹ̀ kì í wúlò fẹ́ nìkan. Wọn kì í lóore tí wọ́n ó ṣe fáráàlú, kí wọ́n jówó wọn kó, kí wọ́n sì lágbára ńlòkulò ni wọ́n bá wá. Nígbà tó bá ti jówó làwọn èèyàn yìí fi dépò, tàbágbára ọlọ́pàá tàbí tìjọba tàbí mágòmágó àwọn INEC, wọ́n ti mọ̀ pé kì í ṣaráàlú ló gbà wọ́n dépò, wọn ò sì ní náání wọn, wọn ò ní bẹ̀rù wọn. Ohun tó bá sì wù wọ́n náà ni wọ́n ó ṣe fún wọn. Ìyẹn láráàlú kì í ṣe gbádùn ìjọba àwọn olóṣèlú wọ̀nyí. Ìjọba tara wọn nìkan, fúnra wọn nìkan, àti fáwọn ẹbí àtàwọn ọ̀rẹ́ wọn nìkan ni. Ìbò Kogi eléyìí kì í ṣe ìbò gidi kan jàre. Bí kinní náà ti ń rí látẹ̀yìnwá náà lórí. Alágbára ní jẹun ta. Olówó àtẹni tó bá lè lo gírímọ́ǹkà jùlọ ni ó wọlé. Kì í ṣẹni táwọn aráàlú bá fẹ́. Ṣùgbọ́n àsìkò nìyí kíjọba àpapọ̀ tún kinní náà ṣe kíbò ńlá míì tó dé. Àfi kẹ́ ẹ fàjọ INEC yìí mọ́. Kẹ́ ẹ gbé kalẹ̀ lọ́nà táwọn olóṣèlú òṣèlú máa kó sí wọn nú. Kẹ́yìn náà sì yé fọmọ ẹgbẹ́ òṣèlú yín ṣolórí INEC láwọn ìpínlẹ̀. Nítorí bẹ́ẹ̀ bá rò páwọn nǹkan lẹ̀ ń ṣe. Nígbà tó bá yá ni ó hàn sí para yín lẹ̀ ń ṣe. Bájọ elétò òdìbò bá dìbò tí ò dá Nàìjíríà, tá a kò sì lè ṣètò òdìbò tó lálàáfíà tòdodo nínú. Ká ti gbà pé Nàìjíríà ò lè gòkè àgbà. Nítorí kìdá àwọn àlùmọ́ńjìrì olóṣèlú ni ó máa kúnlé ìjọba wa. Ó ṣojú mi kòró nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.